kọfà nígbà kan mò ń sọ mo ní àwọn èèyàn wọn ayàtọ̀ọ̀tọ̀ síra wa lẹ́yìn bá bọ́ta tí n bá sọ̀rọ̀ kan nìsín ẹ̀rí àwọn èèyàn wọn àtàpẹrẹ bọ́ta púrúrú wọn ò ní sàkọ́fà ní. akramakumullah. tí wọ́n bá ní sàkọ́fà wọn ò fi ara balẹ̀ sàkọ́fà yẹn ni ó fi yé wọn wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gidi ni. akramakumullah. kì í ṣe kó tó tíra sẹ́yìn báyìí kó wá yà ń fọ́tò àdọ́rà ló fẹ́ fi hàn yẹn. ní ẹ̀kọ́ débi oríkùsù mímọ́ lórí mímọ́ yìí náà ni wọ́n dá márkàsì lẹ̀ lórí tábàlì ti rí ọmọ márkàsì wọ́n gbọ́dọ̀ rí mímọ́ ìwà àti ẹ̀sìn lára rẹ̀ lára àwọn nǹkan tí mímọ́ máa wá jáde ń bẹ̀ òun náà ni athaqafatu wal hadara gẹ́gẹ́ bí àwọn ọmọ kéwú a fẹ́ mọ ìyàtọ̀ tó wà láàrin athaqafa wal hadara kí ọlọ́run kí ó járe pẹ́sà akramakumullah. ثقافة بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه انتي ماسي ثقافة أكرمكم الله لا ماسي civilization أكرمكم الله حضارة لا ثقافة يعني لدو الأربعة أكرمكم الله ó yàtọ̀ naam ó nípọn akramakumullah ju hadora lọ anakumullah so hadora yẹn òun ni tí mo lè fi ṣàpèjúwe ní pé sàkọ́fà làákàyè ni anakumullah hadora ìlú akramakumullah òun ló ń bá lọ akramakumullah so ẹ lè rí ẹ ní rí almadinatul muthaqafa akramakumullah mutahadira lẹ́yìn anakumullah so thaqafa yóò máa lọ pẹ̀lú ọmọnìyàn pẹ̀lú làákàyè hadara yóò máa lọ pẹ̀lú ìlú akramakumullah akramakumullah nítorí ẹ̀ la máa fi rí pé lágbájá yìí mustaqaf ni anakumullah ó wà civilized bẹ́ẹ̀ ni ó wà civilized akramakumullah làákàyè jí anakumullah wa ummatun mutahaddira àwọn umma yìí ìlú wọn dá wọn advance akramakumullah ìyàtọ̀ tó wà láàrin akramakumullah akramakumullah now bá mi lọ wò ó akramakumullah mal farqu bayna ath-thaqafati wal hadara kí ni yàtọ̀ tá a máa rí lára thaqafa àti hadara. الثقافة والحضارة مفهومان متلازمان في الظاهر. méjèèjì súnmọ́ra wọn tá a bá ń gbọ́ báyìí ó jọra wọn. لكن ṣùgbọ́n بينهما في الجوهر nínú jawhar rẹ̀ pé pàtó ẹ̀ مسافة واسعة. ìjàtọ̀ tó wà fétéfété ló wà láàrin wọn. فالثقافة هي المضمون الروحي والعقلي. so làákàyè àti ẹ̀mí òun ni ẹ̀ ń bá ṣiṣẹ́ ní sàkọ́fà ń bá ṣiṣẹ́. الذي يعبر عن هوية الإنسان. òun ló máa fi hàn yín pé lágbájá yìí kí ni hùwíyà ẹ̀ irú èèyàn wo ni وطريقة تفكيره. àti bó ṣe ń ronú ونظرته àti bó ṣe ń wòye sí gbogbo ìṣẹ̀mí akramakumullah sàkọ́fà la máa fi hàn. وهي مجموع القيم àkópapọ̀ nǹkan tó ń jẹ́ ìwà والعادات àti àláàdà والمعتقدات àti ìgbàgbọ́ واللغة àti èdè والفنون àti àwọn iṣẹ́ ọwọ́ والمعارف àti mímọ̀ التي تتوارثها الأمة èyí tí wọ́n ń jogún láàrin ara wọn síra wọn وتشكل وجدانها. tí ó máa ṣàpèjúwe báwo náà wà lápapọ̀ sí. أما الحضارة ṣùgbọ́n hadara tá a bá ní ummatun mutahaddira akramakumullah ọ̀ya أما الحضارة فهي الجانب المادي òun ni janibu madi materialism والتنظيم àti ètò الذي materialism والتنظيم àti ètò الذي ينبثق من تلك الثقافة èyí tó ń jáde láti inú sàkọ́fà akramakumullah وتشمل العمران wàtẹ́símọ́lù lòmùrán a wà rí i pé hadara yẹn a rí i pé wọ́n kọ́lé dáadáa wọ́n mọ̀lé dáadáa ilé wọn gbogbo ní hadara akramakumullah ní àti ìmọ̀ والصناعات àti iṣẹ́ ọwọ́ والنظم السياسية nùsùmọ̀ síyàsíyà báwo la ṣe fẹ́ ṣètò akramakumullah ètò òṣèlú والاقتصادية àti ètò ìṣúwóná التي تنظم حياة المجتمع èyí tí ó to ètò bí community wọn society wọn bó ṣe fẹ́ rí وتظهر قدرته على البناء والإبداع. yóò máa júwe báwo ni wọ́n ṣe mọ nǹkan ṣe sí báwo náà ṣe wà sí. الثقافة èyí tá à ń pè ní sàkọ́fà yẹn هي الروح التي تلهم. òun ni spirit tí ó máa fi mọ̀yàn. والحضارة هي الجسد الذي ينفذ. so ara òun ni hadara akramakumullah èyí tí ẹ̀mí lè gbénú ẹ̀. anakumullah anakumullah sàkọ́fà lẹ̀mí sàkọ́fà lẹ̀mí hadara ni ara tí méjèèjì bá wá sọ̀kalẹ̀ sára nǹkan ni wọ́n fi sọ eléyìí nǹkan tó ń bẹ ni akramakumullah àmọ́ tó bá mú kan tí o mú kan kò tí ì pé sàkọ́fà yóò máa wá hadara náà yóò máa wá sàkọ́fà. àmìyàn lè ní sàkọ́fà láì ní hadara. akramakumullah
anakumullah. الثقافة تعيش في العقول والقلوب. ní tá à ń pè ní sàkọ́fà yẹn inú làákàyè láti máa rí والقلوب. èyí sì rí làákàyè anakumullah. àmọ́ kí ni ó ń fi kí ni làákàyè yẹn kí ló ń júwe ni ó júwe irú èèyàn tó jẹ́ akramakumullah. òun náà ni òun láfi díwọ̀n pé ẹni ní sàkọ́fà. onísàkọ́fà. والقلوب. nígbà kan mò ń sọ mo ní àwọn èèyàn wọn ayàtọ̀ọ̀tọ̀ síra wa lẹ́yìn bá bọ́ta tí n bá sọ̀rọ̀ kan nísìn ẹ̀rí àwọn èèyàn wọn àtàpẹrẹ bọ́ta púrúrú wọn ò ní sàkọ́fà ni akramakumullah. tí wọ́n bá ní sàkọ́fà wọn ò fi ara balẹ̀ sàkọ́fà yẹn ni ó fi yé wọn wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gidi ni akramakumullah. kì í ṣe kó tó tíra sẹ́yìn báyìí kó wá yà ń fọ́tò àdọ́rà ló fẹ́ fi hàn yẹn torí bọ́rọ̀ gidi ni torí bọ́rọ̀ gidi ni akramakumullah. kí ló rí mú nínú tíra ni ó tún mọ̀. òun ló ń fi mọ̀ yí pé Òlàjú muthaqaf akramakumullah. máa ń sọ pé àìmọye ojú lólú ẹ lèèyàn fi ń ríran akramakumullah. àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ojú kan ni wọ́n fi ń ríran akramakumullah. báwo la ṣe fẹ́ dọ́gba الثقافة تعيش في العقول والقلوب. nínú làákàyè lẹ́ẹ̀ fi máa mọ̀ قلوب. àtọkàn والحضارة ترى في المباني والمؤسسات. àdọ́rà lẹ́rìí pé bọ́n ṣe kọ́lé wọn ní ọba dé kìíní sáà lamẹ́ríkà ọba rí ó rí létí wọn gogorogogo akramakumullah. àdọ́rà nìyẹn ó túmọ̀ pé ara lè fáyìn báyìí kí ọ́fíìsì ẹ̀yìn kó máa balance. kò ní kíw nìyẹn anakumullah. kò ní high IQ bẹ́ẹ̀ ni sà akramakumullah. لهذا يمكن أن تزول الحضارة وتبقى الثقافة حية في النفوس. ó ṣeé ṣe kí ó yá sí pé àdọ́rà lè wò bọ̀ sàkọ́fọ̀ ó ṣẹ́kù nínú ọkàn ويمكن أن تزدهر حضارة خاوية من ثقافة راقية. àdọ́rà lè wà hawiya kó wó bẹ́ẹ̀ ni sà min thaqafatin raqiya akramakumullah. láti bí civilization tó ìtumọ̀ ẹni làákàyè èèyàn lè balance àmọ́ káṣọ rẹ̀ má fáyìn kára rẹ̀ má dán àmọ́ làákàyè yóò máa ṣiṣẹ́. bẹ́ẹ̀ni àmọ́ ṣiṣẹ́ sáṣọ rẹpẹtẹ kò sí nǹkan kan nílẹ̀ tó fẹ́ fi مجزاها رغم قوتها. akramakumullah. الفارق بين الثقافة والحضارة يتجلى بأوضح صورة عندما تقرأ التاريخ من بدايته إلى اليوم. àwọn sàkọ́fà ó ti dìde láyé kò sì sí mọ́ nísìn àwọn àdọ́rà yẹn akramakumullah. ó ti dìde láyé kò sí mọ́ nísìn àwọn kùlìdániyún àdọ́rà ni wọ́n ní anakumullah. pẹ̀lú sàkọ́fà àwọn àṣùrìyún kéde ni wọ́n ní àdọ́rà wọ́n ní sàkọ́fà akramakumullah. àwọn sùmárìyún wọ́n ní sàkọ́fà wọ́n ní àdọ́rà àwọn Babylon wọ́n ní sàkọ́fà wọ́n ní àdọ́rà bọ́n gbogbo àwọn táwí قدموا للإنسانية نظم الكتابة الأولى àwọn náà kọ́ àwọn náà kọ́kọ́ fi yéèyàn láyé kìtàbà báwo la ṣe ń kọ nǹkan kalẹ̀ والتشريعات báwo la ṣe ń ṣòfin مثل شريعة حمورابي. àwọn Hammurabi ṣẹ̀rí àwọn nínú Babylon bẹ́ẹ̀ akramakumullah. so ibẹ̀rẹ̀ ti máa rí والمدن المنظمة àti ìlú wọ́n tò ìlú wọn nílùú gidi كانت حضارة مادية وإدارية عظيمة. hadoratan madiyatan wọ́n wà materialistic well structured. new structures basic structure akramakumullah sir. ẹ̀rì níjọ́ta ayé mi tí gbogbo ayé wà nínú igbó la ilaha illallah làwọn ti lajú. bẹ́ẹ̀ni لكن ثقافتهم كانت محدودة الانتشار. àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò nàṣàrà kò fọ́nká لأنها ارتبطت بالكهنة والأساطير. wọ́n lò ó papọ̀ mọ́ àwọn alágbègbà àwọn kàhánẹ́tù والأساطير. àti stories ọ̀tọ̀ ní myths mythology ọ̀tọ̀ ní story anakumullah. أكثر ẹlòmíì máa ń ṣe gbé ó gbọ́ ni kò mọ́ lò mùsọ́lá ó dàrú mọ́ lọ́wọ́. ó dàrú mọ́ lọ́wọ́ mythology inú story nìyẹn ti ń jáde anakumullah. wọ́n ti hun ó perfect ó ní mythology anakumullah. ọ̀tọ̀ rí ní story ó yàtọ̀ sí history anakumullah. story ò kí ń ní tarikh anakumullah. story nìyẹn bẹ́ẹ̀ ni sir. but history máa ń ní tarikh akramakumullah. tí wọ́n fi dé mọ́lẹ̀ anakumullah. yóò ní date. yóò ní date àti tawkit akramakumullah. so kíní yìí òun ló máa nínú anakumullah. tí wọ́n fi dé kalẹ̀ but àwọn àṣùrìyún gbogbo wọn yìí mythology wọ́n rò papọ̀ mọ́ àwọn káhánà lónìí wọn lágbègbà. àwọn alágbègbà wọ́n rò papọ̀ mọ́ story.
لذلك كانت ثقافتهم محدودة الانتشار لأنها ارتبطت بالكهنة والأساطير torí wọn kọ́ kalẹ̀ من الفكر الإنساني. wọn fi date kò sí date yẹn ó jẹ́ kí kó wà mahduda kò tàn ká kò tàn ká ó níbi tó dé mọ́. ó níbi tó dé mọ́. ومع ذلك شكلوا أساس مفهوم الحضارة لتنظيم للحياة. so wọ́n gbogbo ìpìlẹ̀ béèyàn ó ṣe ní hadora téèyàn ó fi lo ìṣẹ̀mí wọ́n gbé kalẹ̀ wọ́n ń lò. أما المصريون القدماء ẹnu ara àwọn Egyptian tó pẹ́. فقد جمعوا بين حضارة متينة وثقافة رمزية. àwọn náà wọ́n ó tún yàtọ̀ síta àwọn àṣòrí yún babili yún wọ̀nyí láfíríkà ń bí òun ni tiwọn tó láfíríkà ní Egypt wà bẹ́ẹ̀ni sà. wọ́n yẹ ṣe funfun bẹ́ẹ̀ni. wọ́n yẹ ṣe funfun dúdú ni wọ́n. bẹ́ẹ̀ni tẹ bá ń rí wọn ní ìsìn tẹ rí funfun wọ́n mix ni wọ́n yẹ ṣe funfun. kódà kí ni ahramẹ́ǹtì yẹn ibi tí sàkọ́fà wọn dé tí hadora wọn dé àwọn dúdú yẹn dúdú tí mo pè wọ́n yìí wọ́n jẹ́ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ pyramid títí dèní nínú àwọn àjáìbà ni láyé àjáìbà yẹn ayé ṣì ń wo ni wọn ò tí ì rí. Allahu Akbar. ta ló dúró ẹ̀ wípé báyìí làwọn ṣe fẹ́ ṣe àwọn Egyptian yìí ní dúdú so wọ́n dúró ẹ̀ làwọn Greek rí táwọn náà jọ náà lọ́wọ́ àti ìlàjú wọ́n ìlàjú rírí tí wọ́n rí ni wọ́n gbé èrè ẹ̀ tí wọ́n ní làwọn bá sọ di pé látọ̀dọ̀ àwọn Egyptian dẹ̀ ni. àwọn Greek àwọn táàpù kọrẹ́ntì. bẹ́ẹ̀ ni wọ́n táàpù ẹ̀ ibi tí hadora àti حضارة متينة tó wà Mẹtínà dé. بين حضارة متينة وثقافة رمزية. sàkọ́fà tó rinlẹ̀ tó jindò òun ni. وحضارتهم ní sùúrù o ti jẹ́ kó fò mí. nìṣó náà. فحضارتهم بنيت على النيل وعلى دقة الحساب والهندسة. handasa engineering òun ni mo sọ ń pa ahramẹ́ǹtì yẹn pyramid so bọ́n ṣe rí nìyẹn. وعلى فكرة الخلود. bẹ́ẹ̀ dẹ̀ ni béèyàn ṣe lè wípé èèyàn tún ṣe lè ṣẹ̀mí téèyàn tún yóò pẹ́ lọ. that's why tí ó fi já sí pé àwọn ń mú òkú wọ́n ẹ̀ǹbàmù ẹ̀ nǹkan tí wọ́n fi ń ẹ̀ǹbàmù ẹ̀ níjọ́ náà lọ́hùn di sin àti rí. ní àwọn Egyptian. bẹ́ẹ̀ ni gbogbo àwọn Fáráò yẹn àtàwọn ìyàwó wọn kódà tó fi mọ́ ajá tí wọ́n ń sìn tó fi mọ́ kínní tí wọ́n bá sì dé mọ́sárì lé ní a bá wọn tí wọ́n ẹ̀ ń bá wọn. لكن ثقافتهم اتسمت بالإيمان بالآخرة وبنظام أخلاقي صارم. ẹni tí mo wí nìyẹn ẹni tí mo sọ nísìn. òun ni. فجمعت مصر بين الروح والمادة في توازن نادر حتى أصبحت نموذجا للحضارة ذات الجذر الثقافي وفي بلاد فارس. mo ń bọ̀ àwọn Egyptian wọ̀nyí àwọn náà tún wá pilẹ̀ kátù tiwọn wọ́n ṣe ń kọ nǹkan òun náà pè ní hieroglyphic so tó yẹ pé wọ́n á ya kẹ́nìkan gbogbo nǹkan tí wọ́n yà yẹn ó ní ìtumọ̀ àwọn ìtumọ̀ tó níyẹn ni wọ́n ó fi sọ nǹkan tí àwọn ṣe àbí tí wọ́n fi ṣe nakshu sára òkúta ní pé ibi báyìí o wọ́n sì kọ gbogbo kìnìyàn síbẹ̀ bí wọ́n yà bí ẹyẹ bí èèyàn bí kìnì báyìí tí wọ́n bá ti yà kalẹ̀ báyìí hieroglyphic ni dè ní àwọn tó ṣe túmọ̀ ẹ̀ wọ́n wà. àwọn gbà pé tó bá ṣiṣẹ́ kan lẹ́yìn tó bá tún lọ ó tún máa bẹ. wà á tún máa bẹ. وفي بلاد فارس. tí wọ́n bá lọ sí Persia. ظهرت حضارة مهيبة ذات نظام إداري ضخم. àwọn náà bọ́n ṣe gbé tó wọn kalẹ̀ hadora ni wọ́n ní hadora yẹn wọ́n gbé kalẹ̀ lọ́nà tó yá sí pé ó lágbára. وجيش منظم. ètò bá ṣe ṣèlú ètò bá ṣe ní ọmọ ogun wọ́n ní. لكنها كانت حضارة السلطة أكثر من ثقافة الفكر. títí wọn náà fi yàtọ̀ tí ò jẹ́ kó tún wà ní pé àwọn wọn agbára authority òun ni hadora wọn yẹn òun ni ilẹ̀ ìpè civilization òun ni. السلطة أكثر من ثقافة الفكر kò bá ọpọlọ lọ kò bá làákàyè lọ ìyẹn ní pé kò bá ìròrí lọ. wọ́n bèsè lórí power. wọ́n bèsè lórí power ju bí bèsè lórí mímọ̀ lọ. أما ثقافتهم فانبثقت من الزرتشتية
Zoroaster Zoroaster. Zoroaster yẹn Zoroaster yẹn àwọn ni wọ́n gbogbo nǹkan tí wọ́n kódà lọ́bẹ̀ pé kí náà pé Isra wal Miraj tá à ń pọ́n ọ̀dọ̀ wọn láti kọ́kọ́ rí ọ̀dọ̀ wọn ni torí àwọn ni wọ́n ya ẹṣin téèyàn wà lórí ẹ̀ tó ń fò bòrá àkùtàn lánàá bí gùn tí ó sẹ́nì kan tó àwọn ni àwọn kọ́kọ́ ni. ومن احترام النور والحق والنظام so الأخلاقي. Zoroaster yẹn ètò nizamul akhlaq bá ti ṣe máa hùwà bá ti máa ṣe ẹ̀rí lọ́dọ̀ wọn. احترام النور والحق. ká gba ìkan agbára pé ọlọ́run kan wà ìmọ́lẹ̀ ni ìkan wà òkùnkùn ni èyí tó jẹ́ mọ́lẹ̀ yẹn ni alhaku èyí tó jẹ́ òkùnkùn yẹn ni ṣe ti ṣètánì. لكنها لم تتغلغل في الشعوب كما فعلت ثقافة الإسلام فيما بعد. òun kò àwọn èèyàn ò gbá lọ títí ìgbà tí ó yàtọ̀ sí ti Islam káyọ̀ Islam dé Islam gbà tábàdẹ̀ wo ọ̀dọ̀ wọn yìí ni Islam ti tàn. Lárúbáwá là Nábì lóòótọ́ sallallahu alayhi wa sallam Lárúbáwá ò lò nǹkan kan ṣé Lárúbáwá ló tàn Islam Lárúbáwá kọ́ àwọn tí a ń pè ní Persia yìí àwọn ni wọ́n tàn Islam ká kútùbù síta hadith tá à ń wí gbogbo wọn Arábù ni wọn kò sọ ọmọ Lárúbáwá ni wọn wọ́n bẹ̀rẹ̀ láti Imam Bukhari wọ́n bẹ̀rẹ̀ láti Imam Bukhari Tirmizi Nasai Ibn Majah Muslim pátápátá gbogbo wọn ara ṣẹ́ àyàn ni wọn. lẹ́ni tí a bá ń pè àwọn kí là ń pè Shia a wà wípé kèfèrí ni wọ́n ṣé kèfèrí làwọn wọ̀nyí wọ́n gba ìsìláàmù yẹn dẹ̀ dúró lọ́dọ̀ wọn torí wọ́n ti ní àdọ́rà kan tẹ́lẹ̀ akramakumullah àdọ́rà yẹn ìgbà ìsìláàmù wọ́n fi ìsìláàmù tàn kìíní yẹn wọ́n fi complete ẹ̀ so bí ẹ ṣe rí nìyẹn. أما ثقافتهم ìwọ́rẹ́ rìn no kí ni mo sọ no tó bá ní ìkọ̀lù fẹ́ sọ. لم تتغلغل في الشعوب كما فعلت ثقافة الإسلام فيما بعد مما جعل حضارة الفارسية تزول بينما يقر أثرها في الفنون والعمارة. fìyẹn lẹ̀ jẹ́ àmú ìbéèrè mi.